A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Ikọ̀ agbófinró ti ṣe àwárí òkú ọmọ ẹgbẹ́ ilé-ìgbìmọ̀ tó ń ṣaṣojú Onitsha North 1 Constituency ní ilé-ìgbìmọ̀ ìpínlẹ̀ Anambra, Justice Azuka. Azuka ni a gbọ́ wípé àwọn ajínigbé palẹ̀ rẹ̀ mọ́ ní ọjọ́ 24 oṣù Kejìlá ọdún 2024 ní ojúnà Ugwuanabanga ní Island Town, Onitsha bí ó ti ń lọ ìlú rẹ̀ fún ayẹyẹ Kérésì. Níbi ìkọlù ìṣẹ́jú 5 lójú ìbọn ni wọ́n jí ọ̀gbẹ́ni yìí gbé. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Tochukwu Ikenga fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ lónìí bí ó ti ní ikọ̀ ìpàráàrò ni ó ṣe alábàápàdé òkú rẹ̀ níbi tí ó ti ń jẹrà. Ikenga ṣàlàyé wípé lówùúrọ̀ kùtù òní ọjọ́ 6 oṣù Kejì ọdún 2025 ni ikọ̀ agbófinró tí wọ́n wà lójúnà àti lọ ṣe àgbàkalẹ̀ Honorable Azuka rí òkú rẹ̀ níbi wọ́n gbé jù ú sí. Ó fi kún un wípé ìgbìyànjú ti ń lọ lọ́wọ́ láti rí àwọn oníṣẹ́ láabi wọ̀nyí mú. Aṣòfin yìí láti ẹgbẹ́ òṣèlú Labour ni ó gba ipò rẹ̀ padà lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ tí ó fagilé àṣeyọrí Douglas Egbuna láti ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n kọ́kọ́ kéde wípé òun ni ó jáwé olúborí níbi ìdìbò ọdún 2023. Èyí ń wáyé bí àwọn ajínigbé ṣe jí Director General àná fún àjọ agùnbánirọ̀ NYSC, ajagun-fẹ̀yìntì Brigadier General Maharazu Siga ní abúlé Siga, ìjọba ìbílẹ̀ Bakori, ìpínlẹ̀ Katsina lówùúrọ̀ kùtùkùtù ní Ọjọ́bọ̀. Bákan náà ni àwọn ajínigbé yìí ṣekú pa ẹnìkan kí wọ́n tó jí ó kéré tán ènìyàn 9 mìíràn gbé, tí wọ́n tún gbọ̀n ilé yẹ́bẹ́yẹ́bẹ́ láti jí àwọn ohun tí ó ṣe iyebíye. Láàárín aago 12 òwúrọ̀ mọ́júmọ́ òní ni àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn jíyìn wípé àwọn tí wọ́n dè hámọ́ra ogun ya wọ agbègbè tí wọ́n sì ń yìnbọn láti fi ṣẹ̀rùba àwọn ará àdúgbò. Nígbà tí akọ̀ròyìn kàn sí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá DSP Abubakar Sadiq fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, ṣùgbọ́n ó ní òun kò tíì gbọ́ ìròyìn rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Igbákejì agbẹnusọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin Honorable Benjamin Okezie Kalu ti rawọ́ ẹ̀bẹ̀ sí Ààrẹ Bọ́lá Tinubu kí ó bójú àánú wo adarí ẹgbẹ́ ajìjàǹgbara fún ilẹ̀ Biafra IPOB Nnamdi Kanu kúrò nínú àhámọ́. Kalu pàrọwà yìí níbi ìjíròrò pẹ̀lú àwọn akọ̀ròyìn lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ àjọ ìdàgbàsókè ẹkùn gúúsù ìlà-oòrùn tí ó wáyé ní ọgbà ilé-ìgbìmọ̀ ìlú Àbújá. Igbákejì agbẹnusọ gbóríyìn fún Ààrẹ Bọ́lá Tinubu fún àtìlẹ́yìn rẹ̀ fún àlàáfíà àti ìdàgbàsókè ẹkùn gúúsù ìlà-oòrùn. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé láti ìgbà tí ààrẹ ti gba ipò ni ó ti jẹ́wọ́ wípé òun ni aláṣẹ Commander-in-Chief. Ìdí nìyí tí àwọn fi ń rọ ààrẹ kí ó má tọ ọ̀nà òfin kí ó tọ ọ̀nà òṣèlú yọ̀ǹda Kanu, nítorí èyí yóò mú ètò ààbò le fún ará ìlú kí àyípadà tí àjọ wọn ń gbèrò lè yá kíákíá. Igbákejì agbẹnusọ ní inú ará ìlú yóò dùn bí ààrẹ bá lè ṣe èyí, títí láé ni wọ́n fi mọ rírì rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọ̀gá ọlọ́pàá yányán IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun ti pàṣẹ fún gbogbo òṣìṣẹ́ ọlọ́pàá tí àṣẹ láti ọ̀dọ̀ àjọ ọlọ́pàá PSC ta bá wípé kí wọ́n má kọbi ara sí i, kí wọ́n máa bá iṣẹ́ wọn lọ. Àìpẹ́ yìí ni àjọ Police Service Commission PSC darí wípé kí gbogbo òṣìṣẹ́ ọlọ́pàá tí ó bá ti lo ọdún 45 tàbí tí ó bá ti wọ 60 ọdún lọ fẹ̀yìntì ní kíákíá. Ṣùgbọ́n nínú lẹ́tà láti ọ́fíìsì IGP ni wọ́n ti ní kí gbogbo òṣìṣẹ́ tí ọ̀rọ̀ yìí ta bá padà sí ìdí ipò wọn títí àṣẹ mìíràn yóò fi wáyé. Bí PSC ṣe yànnàná wípé àjọ wọn kò ní agbára tàbí àṣẹ lórí ìfẹ̀yìntì tàbí ìyànsípò IGP Ẹgbẹ́tókun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Arábìnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Madam Stella ti fi ìbínú rí ọmọ rẹ̀ Rachel, ọmọ ọdún 6 sínú odò. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní ọjọ́ Ajé ní ìlú Ukubie, ìjọba ìbílẹ̀ Gúúsù Ìjọ́, ìpínlẹ̀ Bayelsa, lẹ́yìn tí Rachel kọ ọ̀rọ̀ sí ìyá rẹ̀ lẹ́nu wípé kí ó yé lọ wẹ̀ nínú odò.
Àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn ní bí ìyá rẹ̀ ṣe rí i wípé ó tún ti lọ ìdí odò lọ wẹ̀ ni ìyá rẹ̀ pàṣẹ kí ó kúrò níbẹ̀, ṣùgbọ́n tí Rachel kò gbọ́. Èyí ló mú inú bí ìyá tí ó fi gbá ọwọ́ ọmọ yìí mú kúkú jù ú sínú odò, tí ó yọrí sí ikú rẹ̀. Madam Stella gbà wípé lótìítọ́ ni òun hu ìwà yìí ṣùgbọ́n òun kábàámọ̀. Stella ní òun kò mọ̀ wípé ibi tí ó máa yọrí sí rèé, kí gbogbo ìlú foríjìn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti júwe ilé fún Gíwá Ifásitì Àbújá tí wọ́n tún mọ̀ sí Ifásitì Yakubu Gowon Aisha Maikudi. Ìkéde fún ìyọnípò yìí wáyé ní kété tí ó parí ètò ayẹyẹ ìgbaniwọlé matriculation ceremony ní ilé-ìwé. Ṣíwájú àkókò yìí ni awuyewuye ti ń wáyé lórí ìyànsípò rẹ̀, bí àwọn olùkọ́ kan ṣe ń sọ wípé ọ̀nà ẹ̀bùrú ni yóò fi gba ipò. Lẹ́yìn èyí ni Tinubu fi akàwé gboyè la Patricia Manko rọ́pò rẹ̀ gẹ́gẹ́ bí adelé Gíwá ilé-ìwé acting vice-chancellor fún sáà oṣù 6. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Lánàá ni ìjọba ìpínlẹ̀ Èkó ṣe ìkéde ìbẹ̀rẹ̀ Intelligent Transportation System (ITS) káàkiri ìpínlẹ̀ ní ọ̀nà 4 ọ̀tọ̀ọ̀tọ̀. Bákan náà ni ìjọba kéde wípé láti ìsinyìí lọ, awakọ̀ tí ó bá ti sáré àsápajúdé yóò san Náírà 50,000 nígbà tí àwọn tí wọ́n bá tàpá sí òfin iná pupa traffic light yóò san Náírà 20,000. Nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ọjọ́ Ìṣẹ́gun, Kọmíṣánná fún ìgbòkègbodò ọkọ̀ ìrìnnà Olúwaṣeun Ọ̀ṣìnyẹmí ṣàlàyé wípé ìmọ̀ ẹ̀rọ yìí ni wọ́n fi ṣe àlékún ANPR cameras pẹ̀lú àwọn òfin ìrìnnà tí ó ti wà nílẹ̀ tẹ́lẹ̀, pẹ̀lú èròńgbà àti mú òfin ìrìnnà le fún ìdàgbàsókè ìlú Èkó. Ọ̀ṣìnyẹmí ní ìgbésẹ̀ yìí lọ pẹ̀lú àfojúsùn Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú láti ṣe àgbékalẹ̀ ìpínlẹ̀ tó ṣe é mú yangàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Adarí ẹgbẹ́ òṣèlú Conservative ní orílẹ̀-èdè United Kingdom Kemi Badenoch ti ṣe ìkéde pàtàkì lórí òfin immigration, bí ó ti ṣàlàyé wípé arìnrìn-àjò gbọ́dọ̀ ti lò tó ọdún 15 kí wọ́n tó lè fi orúkọ sílẹ̀ láti di ọmọ onílùú British citizenship. Nínú òfin àkọ́kọ́ rẹ̀ gẹ́gẹ́ bí adarí ẹgbẹ́ ni Badenoch dá lábàá kí wọ́n ṣe àlékún iye ọdún arìnrìn-àjò sí ọdún 10 kúrò ní ọdún 5 kí ààyè lè wà fún wọn àti fi ara balẹ̀ ní pẹ̀lẹ́kùtù. Ó fi kún un wípé àwọn tí owó oṣù wọn gbé pẹ́ẹ́lí àti àwọn tí wọn kò ní àkọọ́lẹ̀ ìwà ọ̀daràn nìkan ni wọ́n ní àǹfààní àti dúró pátápátá permanent stay. Láfikún, Badenoch ní gbogbo àwọn tí wọ́n gba ọ̀nà ẹ̀bùrú wọ orílẹ̀-èdè UK tàbí tí wọ́n ti lò kọjá àkókò tí wọ́n fún wọn ni wọn yóò gbọ̀n jáde pátápátá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin tó ń ṣe àgbéyẹ̀wò òfin ti dá lábàá ìdásílẹ̀ ìpínlẹ̀ 29 tuntun mìíràn lórílẹ̀-èdè. Nínú àbá òfin tuntun yìí ni wọ́n ti gbà lérò láti ní àpapọ̀ ìpínlẹ̀ 67. 67. Àfihàn àbá yìí ni ó jẹ jáde nínú lẹ́tà tí igbákejì agbẹnusọ Benjamin Kalu kà síta fún gbogbo ilé gẹ́gẹ́ bí adelé agbẹnusọ Tajudeen Abbas. Ìgbìmọ̀ tí Kalu darí dábàá ìpínlẹ̀ tuntun 6 fún North Central, 4 fún North East, 5 fún North West, 5 fún South East, 4 ní South South àti 7 ní South West. Àwọn ìpínlẹ̀ tí wọ́n dá lábàá yìí ni ìpínlẹ̀ Okun Okura àti Confluence láti ìpínlẹ̀ Kogi, Benue Àlà àti Apá láti ìpínlẹ̀ Benue, FCT Amana láti ìpínlẹ̀ Adamawa, Katagum láti ìpínlẹ̀ Bauchi, Savannah láti ìpínlẹ̀ Borno àti Muri láti ìpínlẹ̀ Taraba. Àwọn yòókù ní Torumbe láti Ondo, Ìbàdàn láti Ọ̀yọ́, Lagun láti Èkó, Ògùn Ìjẹ̀bú láti ìpínlẹ̀ Ògùn, pẹ̀lú Òkè-Ògùn, Ìjẹ̀ṣà láti Ọ̀yọ́, Ògùn àti Ọ̀ṣun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.